lẹ́kún ni wọ́n kí wọn ò pẹ́ nìkankan àyàn ọmọ àyàn ni wọ́n kí wọn ò kó ló ṣèyàn dúdú parí ọlá mẹ́wàá tó tà tó ní òun olórí adúmáradán rẹwà lóbìnrin awẹ́lẹ́wà tèmi nìkan adáralẹ́wà bí òṣùṣùn ajímọ́pọ̀ ògbé omi bí ewé ẹnìní ọmọ Babátúndé o àyàn ọmọ àyàn rìn dédàkùn mọ́ dágànjọ́gànjọ́dọ́ ẹ̀ ló wọlé dé mọ́ dábí ẹ̀dùn mọ́rọ̀ bí òwe ọlọ́dún ní mọ́mọ́dún ẹ̀ lọ́dún bọ́dún bá ti dé torí òyìn mọ̀ tiẹ̀ nínú àfárá Joyce ejò lámọ̀ tiẹ̀ nínú àpà ọjà rẹ̀ mí lẹ́kùn tí mo tiẹ̀ láàrin wa ó kàdún ọ̀hún ó sì gbé pérépéré ọmọ Yèmí Ajíbọ́lá mọ̀ dágọ̀jọ̀gọ̀jọ̀ ṣe oníwọlé tọ̀ wọ́n wá ọ̀ nílùgbàdì èṣù láéláé kwọ́dọ̀ ọ̀pá mórí pé ọdún rẹ̀ lọ sí ìmọ̀ṣe ọ̀ nífẹ̀lẹ́ yìí dágbére fáyé tẹ̀mí oníbà oníbojì ọ́ nífẹ̀lẹ́ ìsànṣemọ́ àṣọdúnmọ́dún àwọn àṣọdúnmọ́dún Yèmí o adúmáradán àṣòro mòrò àwọn àṣòro mòrò bẹ́ẹ̀ yìí olókun ṣe bá pẹ́ nígbà àmọ́ dàbí èwe ní ọmọ bẹ ọ̀bẹ níbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ á sì mọ́ bẹ́ẹ̀ náwó kwọ́dọ̀ Àyànbọ́lá o olúwa rẹ̀ mi lẹ́kùn Joyce mọ́ dágànjọ́gànjọ́dún ẹ̀ lóde torí rẹ̀ ní ṣe ń ṣàgbàjọ pọ̀ àmórígbé ọdún aya Olúkáyọ̀ dé olóyè èdè olóríire aya tí kò rí ire bọ́kọ bàmí Olúkáyọ̀ dé kọ́sẹ́ ń bẹ̀ lálàáfíà ara sára rẹ̀ lé ẹni kábàámọ̀ pẹ́ fẹ́ra yín nílé ayé kẹ́ ẹ pẹ́ bí olùtìrí pẹ́pẹ́pẹ́ kẹ́ ẹ gbó bí olùtìrí gbogbogbò kẹ́ ẹ gbó bí àwọn àgbà kan tán gbó títí tán fowú sóńdè ọ̀run níjọ́ sí wọ́n gbó títí òwú sí ìdókìní ẹni tètè kú ọlọ́run ò ní jẹ́ pa rẹ máyé kwọ́dọ̀ ọmọ wọn lọ́rọ̀ àgọ́ ọmọ òmòrílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ó yá wégele jájọ dọ́dẹ̀dẹ̀ bàbá rẹ̀ gangan ni onímọ̀lé rẹ̀ ju ẹ̀ta níjẹ́ mọ̀lé bàbá ọmọjọmọ́ lọ. òrò àgọ́ nìyọ́ ọmọ lọ́wọ́ alágogo idẹ òrò àgọ́ ọmọ owó sẹ́ẹ̀ lọ́sì ìwìn ìjọ bí ọmọ bí wọn níṣògùn ìṣògùn ọ̀tún òró onílẹ̀ rẹ̀ yan òsì òró onílẹ̀ ayéwura ọmọ gbárin onílẹ̀ àgbárín òrò àgọ́ ọmọ dáná yan gbó rẹ̀mí lẹ́kùn mọ́ gbọ́dọ̀dọ̀ ohun ẹnu mi ọgbọ́n lóòrógbọ́n tí wọ́n fi díjọ òru ìmọ̀ lòró mọ̀ lámọ̀jù tí wọ́n fi díjọ àfẹ́ mọ́jú orílẹ̀ ọ̀hún ṣe bórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ní ewúrẹ́ òró àmọ́ jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn òró ní jẹ lẹ́sẹ̀ yàrá àtẹwúrẹ́ òró àtàgùntàn òró wọn ti gbẹ́rù mi dé gbogbo wọn ń jẹ ní pápá ọlọ́fìnà rẹ̀mí lẹ́kùn ó bọ́ọ̀gbọ́hùn mi ọdí ìdè òjòjò níṣòwò kó má lè nájà àkókòkò làárọ̀ tá lè ìyá ayọ̀ mídé o mọmọ rẹ olúwa ọmọ èé tọwọ́ oníkọlà akú ikú oníjọmọ gbà lọ́wọ́ rẹ̀ ìwọ gangan ló ní ọ̀sọ̀nù láàrin ọmọ lágbára ọlọ́run ọba ọtí ṣọdún eléyìí kórí ojú ọ̀ṣẹ́ tẹ̀mí tọmọtọkọ ni ọ ní tètè kú ọ ní kanjú jáde nílé ayé àgbófọwọ́páwọ́ àdàgbà fẹ́rìgì jóòbí iṣẹ́ rẹ̀ onídìí iṣẹ́ mọ́ lọ́wọ́ ọ̀pọ̀ ọdún ọ̀sìn kú wá ṣe ẹ o. Àyàndélé lónìí kí ọ nígbèjègbà ìjọ alias Yellowman lónìí kí n kí ọ bí ológun kẹ́kẹ́ tó ní kí ọ bí ọlọ́gbọ̀n ọba ọbàjá ọlọ́dún ayọ̀ ń lọ sí ìmọ̀ṣe rẹ̀mí lẹ́kún ọmọ wọn kú ọdún o.